kò máa lọ mọ́ báyìí kí la fẹ́ ṣe báyìí. ojú lọ mọ́ n tó ṣẹlẹ̀ ni pé kò ṣẹ̀ṣẹ̀ bá ń ṣe bẹ́ẹ̀ yẹn ìgbà mi ó máa takú but tí èèyàn bá ti bá mi tì síwájú gẹ̀rẹ̀rẹ̀ báyìí ó máa ṣiṣẹ́ nìyẹn Adùn jọ ìwọ àti ọ̀rẹ́ ẹ kàn bá mi tì síwájú díẹ̀ ó máa ṣiṣẹ́ kì í pẹ́ kó tó ṣe rárá. ok ó yá jábọ̀. ọkọ ẹmọkọ tó ṣẹlẹ̀ nílé tí ìdí ni pé ẹmọkọbìnrin ni wá kò dẹ̀ ní polite kí àwọn obìnrin ká máa ti mọ́tò nínú ọ̀run ẹ understand me. Adùn kí ló tó ń sọ̀rọ̀ báyìí kí ló ṣẹlẹ̀ ṣé wọ́n sọ fún ẹ wípé ọkùnrin nìkan ló gbọ́dọ̀ máa ti mọ́tò ni ṣé ó ní nǹkan míì tí ọkùnrin fi ń tì ni ṣe bọ́wọ́ ìnáwó máa fi tì pé wo bó lè kó bá mi ti mọ́tò síwájú jàre. uncle èmi ò bá sọ pé ká ṣe sùúrù díẹ̀ bóyá máa ráwọn ọkùnrin ẹyọkan àbí méjì tó máa kọjá tó máa lè bá wa tì. bó ìgbà wo náà wọn yẹn tó fẹ́ kọjá jẹ́ àlọ́ tí nǹkan. a lè tí. Adùn ṣé o mọ nǹkan tó ń sọ ṣá ṣé o kì í ṣe ọmọ àlè báyìí ṣá mo ní kó bá mi ti mọ́tò ń sọ fún mi wípé tọkùnrin bá kọjá ló ṣe máa ti mọ́tò bàbá ẹ kò jẹ́ sọ pé òun ní bá mi ti mọ́tò tó bá wà nígbà dáhùn jàre. kò ní dáa kí n sọ pé ọ̀nkú mi gọ̀ àbí wọ́n lack manners but ọ̀nkú láàmì mi àti yín àlè ti mọ́tò. Adùn kò ní dáa fún bàbá ẹ. mo ní jẹ́ torí pé mo ní kó bá mi ti mọ́tò ló ṣe ń sọ yánmayànmá yìí ṣé ó ti gbàgbé pé àbúrò yẹ́ ẹ̀ ni mo jẹ́ ni irú rọ́bìṣì wo ló ń sọ yẹn bọ́lẹ̀ kò ti mọ́tò fún jàre. bàbá ńlá kù bàbá ìyá aláìyá gbogbo ọ̀ràn yín tó fi mọ́ ìyá mi tó fi mọ́ girama wọn ò tí ì bí wọn ni kó sọ fún mi pé kí n bọ́lẹ̀ nínú mọ́tò yìí pé kí n lọ ti mọ́tò kí n dẹ̀ dáhùn. Adùn ìyá tó bí ẹ gangan ìyá ẹ tó jàǹtí mi ò jẹ́ ní kó bá mi ti mọ́tò kó bá mi ti. ó rọǹgì náà ṣé torí pé jẹ́ àbúrò mọ́mì mi gọ́ọ̀gì yóò dín fún ọmọ báyìí rí màá bójú yín jẹ́ gan ni o mi láìkẹ́ o. sáré ẹ já ṣá. mi ìwà ọ̀rọ̀ ìtọ̀rẹ́ mi. sáré ẹ já. ayé yín ti bàjẹ́. irú rọ́bìṣù ìgbà tó bọ́ọ̀lẹ̀ kí nìkan tó fẹ́ ṣe àní ìyá ẹ tó jàǹtí mi wọn ò tó bẹ́ẹ̀. àní gbogbo ilé ìbáyà dùn. bàbá ẹ tó bí ìyá tèmi wọn ti bìrè lọ́lẹ̀ kó wá fi Adùn mo ò fẹ́ ṣe ọ̀rẹ́ mi má ṣe báyìí náà Adùn má ṣe èṣù lẹ́yìn o mo gbé